tó lọ́pàá pọ̀ ní. Madam Shaiba. Okay. Ọlọ́pàá máa ní okay bàbá ẹ̀ sí mbẹ̀ ẹ̀yin kọ́ lẹ gbókùn lọ sọ́sítù ojú yín kọ́ ló ti bẹ̀rẹ̀ sí ń pòfò ló ẹni tó wà ń bẹ̀ dà àdúrà Wunmi they said you were there when the nurse injected. Where is the nurse? Understand? Sí ọmọ àti pé nọ́ọ̀sì ti lọlé ibẹ̀ lórí ọlọ́pàá máa ti kọ́kọ́ táṣì pé are you kidding me? Báwo ló ṣe lọlé láàrin gbogbo yín? Sóhun ló ti ń tọ́jú ẹ̀ tẹ́lẹ̀. Kí ló inject ẹ̀ tó fi kú? Àmọ́kọ́ tó inject ẹ̀ ó dẹ̀ lọlé. Ṣé ilẹ̀ ẹ̀rọ kókó agun lábẹ́rẹ́ kú? Ẹ̀rọ kókó agun lábẹ́rẹ́ kú. Ó dẹ̀ inject ẹ̀ ọdún kọ́ ẹ̀ kó tó inject. Ó dẹ̀ náà ti ṣe tóun ti lọlé. Ṣé wàá ṣiṣẹ́ shift ni? And the question will be where is the nurse? At that point, police say, "Ẹ̀kọ́ gbọ́dọ̀ fẹ́ kọ́lẹ̀, ó yá wọ́n Wunmi kọ́ tiẹ̀." Àdúrà ìwẹ̀ dẹ́ write your own. Where is the body? I want to be in ambulance. No, you shouldn't have done that. But whatever the case may be, we'll take over the body, we'll go and deposit it in the mortuary. Then they will say, where is the address? One lobby. At that point, ọlọ́pàá is okay, ẹ lọ sí nearest police station. A murder case has been reported. Close ilé yẹn pa immediately. This person and his co-host, they keep making a fool of the Nigerian public and people on TikTok. People are like, àti ẹ̀wà kàwé. Ẹ̀kọ́ lọ́bẹ̀. Wọ́n ti kọ́ report yellow. Report on what? Are you trying to educate the Nigerian public the meaning of police reports in a situation of murder or death? To bá jẹ́ pé Muslim ni tí gbogbo family ti jọ agree pé Muslim ni o afẹ́ lọ sí wọ́n á bèrè lọ́wọ́ yín kí ni ẹ̀sìn onítọ̀hún yẹn Islam kí lọ́jọ́ orí ẹ̀ níbo ló kú sí ìrọ̀lẹ́ ló kú sí òkè bàbá dà ìyá dà àbẹ̀bọ̀ dà ó yẹ wọ́n á kọ statement pé àwa ni ojú mi ló ṣe kú o kọ́ba yìí ló ṣe o kọ́lẹ̀ then you want to go and bury call síbẹ̀ pé you want to go and bury according to Islamic rights and they will issue a police report to that effect. We are going to bury according to Islamic rights. That's why we issue to them a police report. They said he is a Muslim. So person came in here to report pé oku sunule o, oku hospital o, oku sibai o. Àwọn dẹ̀ fẹ́ lọ sí àwọn lẹ́bí ẹ̀. Wọ́n fẹ́ lọ according to Islamic rights. Excuse ìtọ́lọ́pàá ṣe lè nílé yẹn pé ìdí táwọn ṣe issue. Kí ni excuse ìtọ́lọ́pàá ṣe máa rí bọ́ọ̀dì Mohbad ẹrù wá sí police station? Tó máa ní ọ̀fẹ́ issue report fún yín pé ẹ máa gbókun lọ o. Ìdí táwọn ṣe kẹ́ lọ sí nìyẹn o. Òkú yẹn ló wá di pọ́n fún wàhálà sí wọ́n ní wọ́n pa á ní wọ́n ṣe bákan fún kí ni rìpọ́tì tí ẹ fẹ́ ṣe ọlọ́pàá tó kọ rìpọ́tì yẹn by now we facing life in ayé àti bàjẹ́ báyìí lórí yẹn ẹ̀yẹ ní sí àwọn ọ̀rẹ́ sọ pé ẹ dá padà ẹ̀ lè lọ complain owó bàbá jẹ ó ní ẹ̀ lè bọ́ ká ẹ̀kọ́ lẹ́sọ̀ ọkọ̀ owó communication ó gbé dání tàbí àgbòkú dání tẹ̀lé. ọwọ́ ìjìyà wèrè náà. Ní rojọ́ fọlọ́pàá. Ẹ bá rojọ́ fọlọ́pàá. It will show clearly that police report kan the next thing. Kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣàgídí at that point ẹ bá ní fẹjọ́ ẹ ti wọnú police ẹ̀ ti fẹjọ́ sùn. Kò sí kan tó ń jẹ́ ẹ má wọlé ẹgẹ́ lọ sí kí ni. Don't tell Sunday you have to investigate it. Because you have reported to the police. And to have done the right thing by reporting the case to the police. Ẹ ti wẹ̀ ẹ ti yọ kọ̀ọ̀kan nìyẹn. Ọlọ́pàá ló máa take over body yẹn. But tó bá jẹ́ pé ẹ lọ pretend bí wàá jẹ́ pé ẹ fẹ́ lọ sìn ọ́ according to Islamic rights or whatever. Don't be surprised lórí ìjẹun kìíní ẹ̀ lọ́dẹ̀ sọ pé Muslim lọ pé Mohbad. Tàbí máa lọ fẹjọ́ sọ ọlọ́pàá. Táwọn fẹ́ lọ sí nítorí pé ọmọ ìkéré ni Islam Muslim dẹ̀ ni. And these are serious criminal offences too. Ó ẹ̀ lè lọ fẹjọ́ sùn ládùúgbò ilé ohun tẹ́ rí yẹn. Mo fọlọ́ bàbúrà police report ò lè jẹyọ láíláí. I was insisting from beginning. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó bá rántí. Rí no. Stop reading from beginning. It's all of torí ẹ̀ náà ṣe fi hate.
I'm saying this thing, but I need to calm down because I'm coming to a community, I don't know the compilation of people there. But it's a different ballgame. Going to go and say, just document right. And this guy is still having the effrontery to be saying this nonsense in 2026. Must you make everybody look like a fool like you? As for you, that and coming to give us a theory that is confounded and doesn't make any sense. Mr. Yomi, you can so. Oh, okay, Maggie, no sorrow. Yes. Kí ni tó ṣe stress ara yín lórí ẹni tó sọ̀rọ̀ yẹn? Bó ṣe bèrè question lọ́wọ́ ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ kàtìkàtì ní is on the 12, but he wasn't even with them on that day. Yọ̀mí yẹn ló wà pẹ̀lú wọn. So nǹkan tó bá sọ fún ló máa wá sọ. And he keeps repeating, let's say the public are saying on the 11th, the father of the son is saying on the 12th. Bá sọ òyìnbó yẹn dọ̀la, nǹkan tó máa repeat nìyẹn. Ẹ má stress ara yín when it comes to that name, that very name. Ó tó ṣẹlẹ̀ sí ni pé they are trying to ọ̀nà ṣe máa tolerate bàbá bàbá. Ó ní gbogbo eré tó ń sá, ó ní gbogbo ẹ̀ sọ gbogbo àwọn tó ti sọ sẹ́yìn, they are looking for a way láti withdraw it, láti support pé no, it wasn't when he said 11, he didn't say it was 11. It was based on what people are saying, indirectly, it's just to accelerate Baba. Yeah. So I'm not stressed when it comes to that. When it comes to that guy, no, you don't. I know, but we take the steps now. We take the right steps and protest and make the right noise. This story might change fully. Torí pé wọ́n ti dá pàṣẹ àṣojú ọ̀nà báyìí. Wọ́n wá ń sáré pé ẹ má parí iṣẹ́ yẹn. Ibikíbi tó bá gbé kéésì ẹ lọ. When the public come back united, àwọn tó ń jà fún ìjàngbara òótọ́, wherever you are all over the world, even if you can't come to the front line, be honest and stand firm. Ẹ fi ọ̀rọ̀ ẹ má any spirit of pull this down, owó jíjẹ, ìlara, àfẹ́mí. If just stay together and say this is my place, let's just come together and synergize. Make the right noise, we'll get everything. So we'll stop all those stuff and the struggle will continue. Our turn under the alcohol. Don't believe they are passionate about it, they know where to come in. All this old stuff, commercializing the old struggle. It's the reason why opportunity láti máa tọwọ́ bẹ́ẹ̀ níbọ̀dì lára tó bá rí bẹ́ẹ̀ ni ló support báyìí wọ́n sáyé lọ bá bẹ́ẹ̀ nìyẹn wọ́n lọ máa DM wọ́n lọ máa stop tó bá rí ẹ̀kọ́ ló support wọ́n yìí máa pè é lórí fóònù máa ṣe kìíní kan wọ́n máa kọ̀ gbé àwọn ọ̀rọ̀ burúkú pẹ́ẹ́ni yẹn ṣàlè stop and a lè sá fúnra wa o ò lè sọ pé wọ́n nìkan lórí ẹ̀ pé jù o ò lè ní wọ́n nìkan ló fẹ́ dá ṣe. So the more you give people audience, the more you like risky náà ni wọ́n lọ fẹ́ lọ jagun fẹ́ lọ rescue àwọn èèyàn lukọ̀ ara àwọn tẹ́ fẹ́ lọ rescue lukọ̀ náà lọ́ máa tún bẹ́ẹ̀ bọ̀ ni. So, but you have to continue and focus on the fight you're doing. So, it's quite important for us to establish the entire truth. Know who and who is culpable, then focus on the justice. And it all aggrieved lọ́wọ́lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ kú Mohbad is the public. And it don't be for justice Mohbad is the public. All the family members, they might have felt pain, but at some point, they compromised. How about compromise ní ẹ̀ọ́bẹ́ ni wọ́n ṣe kù? Ìyá ṣe pátákì kan, bàbá ṣe pátákùpá, àdúrà ṣe àwàlápá, dàrúṣà yẹn dákẹ́ lọ bí òkú tí ò fọwọ́ sáyé lọ. Ṣé ẹ̀ gbọ́? Blessing. Wọ́n náà mọ ìbóyá olóko dóbi tó wà. Ṣé ẹ̀ gbọ́? Òkè àwọn ẹni. Ìdí náà rè é, ti blessing ìmọ̀ rè ti ṣe orúkọ lórí burúkú ní ẹ̀yọ̀ mi. Òòrẹ́ ni bí ẹ, òòrí ìyá bí ẹ, ìyá òfòdò bí ẹ. Ṣé ọkọ bó ṣe sọ ní ìtọ́ṣe ní jọ Monday àbíjọ wo ló ṣe lórí bí wọ́n mi ṣe gbọ́ pé kí ní kan báyìí ló sáré lọ sí Àbújá bẹ́ẹ̀ ló wọ pátá lọ àbí kó kó máa sọ̀rọ̀ sóbìnrin anyhow olórí burúkú ni ẹ gbàtọ́ yẹ pé ìyá òfòdò bí ẹ ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti ro kodo kí ló kọ́ ìpẹ́lú bọ́ ọ̀rọ̀ ní ayé wọn ṣé gbogbo kọ́ yìí kò
tó bá jẹ́ pé àwọn òtún ẹ̀kọ́ jẹ́ pé establish láti lẹ̀ ní ẹ̀wọ̀ yìí àwọn tẹ́tí fẹ́ ló báyé wọn jẹ́. That is why the public needs to be structured and well informed. Because with people like this Guresi, the public will continue to make misjudgments. With people turning quest for justice to fracas, to turning to social media battle, there will continue to be the disgusting approach to the cause of justice. People should stand firm. They should understand that if truly you are a parent and you want to play your part in nation development, in the development of Nigeria, ever know Nigeria, Nigeria will lead up, or the Nigeria will lead up. Nigeria will lead up, Moju Krombe. So I'm going to Nigeria will lead up, I'm sorry, I'm Nigeria will face it. How about experience in the email? I'm going to Nigeria. Because at the end of the day, I'm turning to Nigeria, no? Tó bá ń bàjẹ́ ẹ jẹ́ ká bá yín máa túnṣe nínú ìwà. Exactly nínú ìwà nínú ìṣesí nínú ọ̀rọ̀ wa ẹ jẹ́ ká ṣì máa nígbàgbọ́ pé I have a part and I have a role to play. Ilé làbọ̀ sí mi ogo. Wọ́n tiẹ̀ ní ọ̀wọ́n ní oṣù ọ̀tẹ̀ ní wàá sinmi lé. Ẹlòmíràn Nàìjíríà ti wà ókè láti sinmi bẹ́ẹ̀. But it's still your home. I'm talking about a passion. The truth and reality of life. Oh, you have a Nigerian blood in you. You have it in you. I should speak in here. All of our European country. Also get it from also boy. Over the Africa. I want Africa lot one treated all like it. But you don't get blood. No! The reality is home. He is home. So I need to go to Africa. Wow. Wọ́n ṣe wọ́n nìkan ọmọ yẹn olórin tá à ń jó pẹ̀lú tá a máa náwó náwó. Olórí burúkú ni ẹ̀kọ́ tó bí aṣọ speed ní o ti travel that how many years ago ọmọ 21 years old. Amẹ́ríkà kan ló ń gbé ni wọ́n sọ gẹ̀dẹ̀ fún níbẹ̀ àbí kò sọ yípo ní Amẹ́ríkà. Wọ́n wá sí Europe wọ́n sọ gẹ̀dẹ̀ fún. Àwọn tó ti wá sí Europe kó wọ́n sọ gẹ̀dẹ̀ fún tó ń gbé ní Europe àbí tó bá kúrò olórí burúkú ni ẹsẹ̀ ó kí ro irú ẹ̀ kó tó pa. Ọ̀gẹ̀dẹ̀ kọ́ lọ sọ fún. Ọsàn lọ sọ fún. Olóṣì. Ọ̀gẹ̀dẹ̀ kọ́ náà sọ fún, banana náà sọ fún. Wọ́n sọ gẹ̀dẹ̀ fún ní Europe, ó lọ West Africa, ló ṣe kìnìkan. Akọ́wọ́ àpòrò òṣì kò ní rò, akọ́wọ́ àjà àní ọkọ̀ wa òun ro orí kó tó sọ̀rọ̀, akọ́wọ́ adájú pa. Òṣì ọ̀rọ̀ àwọn ajáde lẹ́nu ẹ̀. Àìsàn hospital ẹgbẹ́ táwọn ọ̀dọ́bí kọ́tọ́ bí bàbá ẹ̀ kan àwọn dúdú tí wá Europe wọ́n sọ gẹ̀dẹ̀ fún wọn. Ọmọ 21 years old ló sọ gẹ̀dẹ̀ fún. Olóṣì olórí burúkú ọmọ òfò akọ máa purọ́ pàápàá àwọn olóṣì tó kó jókòó tì náà ayé wọn ti bàjẹ́. Wọ́n ṣe wọ́n nìkan ọmọ yẹn lórí tá à ń jó pẹ̀lú tá a máa náwó fún tá à ń jó fún bàtí mi kò ṣe wọ́n nìkan là ń yọ̀ mọ́ bẹ́ẹ̀. Ìsàtẹ́ni ẹ̀kọ́ lè mà. Orí ta bá ń yọ̀ mọ́ Wizkid ni orí bá ṣe yọ̀ mọ́ àwọn Davido kò orí bá yẹ̀ wọ́n Burna Boy. So you're not just only black person tó yọ̀ mọ́. Ìwọ ló rò pé o ṣe sọ I want to let me tell Africa kí wọ́n bó ṣe ló ṣe yọ. It's home, just reality. That's what we do. So if we dey about your so we all should focus. Gbogbo pattern tí boy Guresi, gbogbo ṣiṣẹ́ burúkú òun ni master script writer tó ti ṣe tẹ́lẹ̀ tó fi kájọ public pẹ̀lú àwọn kurubí tó ṣe tó fi ra àwọn èèyàn níyì. Èmi sọ́rí gan o, a ká wọn lára gbówó ìdìbò bọ́ọ̀lù ti bàbá jẹ. Àwọn ajá ṣe wọn, mi ò ráyè àṣàjá lọ́kì. The reality is they must investigate him. We need to know he must confess. Wọ́n ti fa wèrè lọ́yàn. Gbogbo àwọn there is no justice yẹn. Wọ́n ṣàgbọ́njọ́pọ̀ wọ́n ṣàgbọ́njọ́pọ̀ tí wọ́n jẹ́ tó fà wá ní justice sílẹ̀. Ó máa rí bẹ́ẹ̀ náà. Tí gọ́ọ̀mẹ̀ntì kan bá rí pressure, ibi tó ní kò sí wọ́n máa padà mú justice sílẹ̀ pé olórí àwọn people yìí ọgbà bọ̀rọ̀. Àṣẹ yíwọ́. Àṣírí wájú wa tù. Justice is one. Power of the masses sílẹ̀. Jẹ́jẹ́ wọ́n ní tiẹ̀ tí ń rí mo ti róye pé òye wà fún wa a máa rí justice lórúkọ ṣe sí kò sọ́wọ́ ṣe lè sáré tó a máa rí justice. Gbogbo ìtí fàṣẹ́yìn fi wà ní ẹ̀sìn èdè àìyedè tó wà láàrin pé division tó wà láàrin àwọn tó láwọn sí kí justice
public ọlọ́fẹ̀ di ara wọn síta fáwọn ọlọ́pàá àtijọba ni pé àṣọkọ o. So, and it's because you are relying on a lot of extra curriculum as part of the justice. About you separate the wheat from the shaft, and the real people that are in the public that are genuine. So you come about with bad life and bring your me down. I don't know my long, although I you don't lead you, although she go out. I don't know some my jealousy, or my talafa. You know when you on my shelaya, or by little or my shelaya, only Bombay. But when you see genuine justice, and to bring another justice seeker down, it means you man because we actually were imperfect to bring somebody who way risky yokojabe. Actually, one man low to buy him of one year Abuja. But he want to call our wish you want to call Yalayan to call our own on here. Because you go and do life will continue. So if I about risky, because they go to above who. If I'm more to my belly, I tell me, I will tell to a Leo Giddy, only Leo Giddy to it. Colomo, lucky, tell me, come on, Femi, and then Funkobe, Papa to be a boat, Sherry. Can it now be a tear, Gagbarari? Told Femi and fellow meeting. Our Tower Sham of value, only none of my could really beyond here. Can go Kuba for going to forget. Family people life, they don't stop. Because you are there. You know, it's quite sad. I want to go Mr. I might travel, see you. Come on, go through and if you travel money, what kind of a role? Say more life will be Kim Droko Pami. So, Kim travel, what you travel 20 something years, isn't it? But don't really travel. Why you would take it like this? I'll go and you go see me come as a boy. You want. I am saying, you have people, other people move around. If you have any don't frisk life way, if any life you are to come, but think about Chile. Everybody, then you know, advantage and enjoy and you enjoy coming outside this. You need buy a record room. Call it by enjoy life with you, but some of you about justice. To buy a power until I just go anymore. Compared to somebody online will be claiming you that you have never left online. Then you know I'm from Nigeria now. Very shortly, yeah. Let's keep our fingers crossed. Updates will come, but not social media analyzing crime. White man, I've been to King White. King White. How did she adjournment laying by him? I saw him. Lẹ́yìn ìgbà yẹn checket òun lè ní sọ ọmọ máa gbọ́ mi tó wà yìí àwọn ọlọ́pàá tó ń sọ káàkiri because the point is before you can mobilize, let me explain to you guys, kẹ́ tó lè mobilize pé kọ́ lọ arrest yàn checket mi irú ìtò ṣẹlẹ̀ tó fi escape ní court yẹn òun ní pé because tó bá jẹ́ pé ọlọ́pàá kan àbí méjì ló ń detail ẹ̀ tó bá wà níbi tó yẹ pé wọ́n máa sọ dariwo àbí wọ́n lè sọ di nǹkan bí ọkọ sọ tó máa fa public unnecessary stuff wọ́n láti wà careful. So ọlọ́pàá máa fẹ́ arrest wọ́n á máa bẹ̀rù ariwo. So strategy ni wọ́n á máa bẹ̀rù ariwo àbí. bọ́ọ̀rọ̀ lẹ́nu wa náà ni ọkọ̀ ń gbẹ́ bọ̀dì òun náà ló sójú kan bó ṣe l'Abẹ́òkúta Ìbàdàn Awásèkò last time tó fẹ́ jump into pẹ́kọ́ lọ mú
ó wà ní club kan ní Kòròdú. Last time tó fẹ́ attack ẹ̀ ló fẹ́ sọ. When the intel got to the police, they were going to be mobilizing quickly. But all the nice now to go down to ọlọ́pàá, you know, gbé bọ̀ dání. So the police were working on trying to get because of Morocco àwọn yẹn. So they need a high-powered stuff to, you know, call indict wọn. Àmọ́rí ọ̀tọ̀ jẹ́ tó bá lọ jẹ́ ó ní legal right láti gbé bọ̀. So àwọn olówó ní ti kéèsì yìí ó lágbára o. Tó níbọn fi ń sọ àdúrà káàkiri. So àwọn tó bá ní kéèsì yìí ó lágbára gan ni o. ká ní kò ló ń wò sí. Ó ní agbára mọ́mí ṣáyọ̀. Káwá máa ìbájì. Ó jọlá o. Káàtì ẹ̀kọ́ tó kọ́ ká sọ̀rọ̀ pé kígbe olè. Do you know the problem you are having with the public? It's because you are too plain. You are too honest. And this is the reason Ọlọ́run dẹ̀ fi ń ṣàánú fún yín. You are too honest. Mr. Yomi, tí wọ́n wà honest, right? Kárìbọ̀ ní tí mo ti ṣe nǹkan mi lè parí ẹ̀ kò ní dá fún ẹ. Bàbá ní dá fún ẹ o, Ẹ̀mọ́jọ́lá, ìràwọ̀ òṣìwọ́ ló gbé wá, ìràwọ̀ wèrè wọ́, ìràwọ̀ kírímínà, orí ò da, omi ò ṣì. Wọ́n gbọ́dọ̀ iná ló ti kọ́ṣẹ́ 419 tó fi scam àwọn èèyàn ó lè. A máa wọnú inbox àmàlọ́tọ̀rọ̀ owó ṣó yẹ kí lè jẹ́ bá lẹ́nu sọ̀rọ̀. Wọ́n gbọ́dọ̀ wà shameless ọ̀tẹ̀ ló gbé ráwọ̀ wá ìràwọ̀ wèrè wọ́n ló gbé wá ìràwọ̀ jìbìtì. Àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀ sánmọ̀, àwa sì wá láti mú ẹ̀bùn. Àwọn olè olóbù ṣọ́ọ̀dẹ̀. Ìràwọ̀ rẹ̀ ìràwọ̀ àyìnbájìrì ìràwọ̀ 419 olè olóṣì ẹ̀dá. Ìgbọ́ràwọ̀ tó ló mú wa ìràwọ̀ mọ́ọ̀tì ìràwọ̀ mọ́ọ̀tì ìràwọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ ẹ̀dẹ̀ rí sọ o ìràwọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ ẹ ṣe ìyá mi ìràwọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ abájọ tó ṣe ń bojú Yomi jẹ́ káàkiri àṣẹ pọ̀tọ̀pọ̀tọ̀ lè ra owó ẹ lóògùn ṣán ó lè. Inú ń bí mi lọ́jọ́ ẹ báyìí bí tẹ̀lé rìkọ́ọ̀dì mọ́ọ̀jì mo yọ kíní yẹn kúrò létí mi mo fi sápò nípa irú kí ni mo fi tí mi gbọ́ yìí lórí mi ń gbóná wáyé. Mr. Yomi ẹ jọ honest right ó yẹ kí bàbá wa máa play ènìyàn burú ó yẹ kí bàbá wa máa play ibi tí èèyàn kan ti gùnkè wá tó ní Mọ̀jọ́lá wọn gbowó lọ́wọ́ òun láfi máa rán wọn létí pé Mọ̀jọ́lá má gbàgbé gbèsè ẹ má gbàgbé gbèsè ẹ o ní mo fẹ́ jù sí tẹ́lẹ̀ bá ṣe tẹ́lẹ̀ ṣe sí àti sí fún Yomi nítorí wọn á jù sí fún tẹ́lẹ̀ bá ti pé tàn báyìí máa gbé yẹn sí ní straight. Àwa ká gbàgbọ́ 100% we know is honest. Wọ́n wá take advantage yẹn láti máa fi ba iṣẹ́ wọn jẹ́ ṣùgbọ́n lọ́wọ́ ò gbà fún wọn. Mr. Yomi, I thought in Nigeria they made an announcement sí pé wọ́n máa stop gbogbo àwọn ẹni tó máa ń háyà ọlọ́pàá kan máa guide wọn. When will that happen or ṣé wọ́n ti bẹ̀rẹ̀ ni? Ṣé ẹ gbọ́, ó ní àdúrà, ó lọ sí club. Ẹ wá lọ club pẹ̀lú àwọn ọlọ́pàá ẹ̀. Ọwọ́ àrọ́ ọlọ́pàá ìjọ torí Ọlọ́run ẹ bá mi fọpọ́ lọ́gbẹ̀ o. Ọlọ́pàá wá pẹ̀lú àdúrà. Ọlọ́pàá tí wọ́n wá rọ lọ, wọ́n wá ní arrest ẹjọ́. Tó bá yẹ pé àdúrà ṣe é ni, kì í ṣe ọlọ́pàá máa sọ fún ọlọ́pàá pé this guy is under arrest. No, before then, gbọ́ tó sọ wípé ìgbà tó fẹ́ lọ arrest ẹ̀ ní
ibi lọ́dọ̀ ẹ̀ lára ẹ̀sẹ̀ pé nígbà tó wà kọ́ ti bí wọn ò fẹ́ kó di ariwo kó má di pé máa pariwo má di public ọlọ́pàá máa ní warrant of arrest láti arrest èèyàn wọ́n á máa pé torí pé àwọn èèyàn máa pariwo lọ́ọ̀bí àwọn wo ló ń parọ́ fún sórí àwọn pípọ̀ yìí kò dàbórí wọn burú ni. orí wọn ti bàjẹ́ àwọn ayé ràdà àwọn aláyé bàjẹ́ ló ń bá sọ̀rọ̀ ṣáyà ìyá Amẹ́ríkà ló wà o wọ́n ti sọ pé kìí ṣe gbogbo ẹ̀ tó wà láàbùrọ̀dì náà lórí ẹ̀ pé.